ẹ̀yin ará ìpínlẹ̀ Èkó ẹ gba àlàáfíà láàyè mìmì kan kò ní mì yín. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló fi ọ̀rọ̀ ìdánilójú bẹ́ẹ̀ léde lónìí ọjọ́ 27 oṣù kejì ọdún 2023. Olùdíje sípò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ké sí àwọn ará ìpínlẹ̀ Èkó láti gba àlàáfíà láàyè. Tinubu sọ èyí nínú àtẹ̀jáde tó fi léde nípa ìròyìn rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó nítorí èsì ìbò sí ipò ààrẹ tí àwọn INEC tí wọ́n ń kà lọ́wọ́, lẹ́yìn tí wọ́n ní àwọn oníjàgídíjàgan kan ṣe ìkọlù sí àwọn ènìyàn tó wá láti ẹ̀yà Ìgbò àmọ́ tí wọn kò gbé ìpínlẹ̀ Èkó. Ó ní kí àwọn ará ìlú gba èsì ìbò bí INEC ṣe kéde rẹ̀ nítorí wípé gbígbà fún Ọlọ́run ní ìsinmi àti wípé ní agbègbè kan ó ṣeéṣe kí ènìyàn gbórí sókè kó sì tún fi ìdí rẹmi ní àwọn agbègbè míì. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó rọ àwọn ènìyàn wípé kí wọ́n gba èsì ìbò tí wọ́n kéde ní agbègbè kan ní ìpínlẹ̀ Èkó wípé olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn Peter Obi bó ṣe borí ní agbègbè kan ní ìpínlẹ̀ Èkó. Tinubu ní ohun tó mú kí ìjọba tiwantiwa wuyì ni pé àwọn ènìyàn ní ẹ̀tọ́ láti dìbò fún ẹni tó bá wù wọ́n lọ́kàn. Bákan náà ni olùdíje sípò ààrẹ náà ní gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ìjọba tiwantiwa, ó ní òun gan gba èsì ìdìbò náà ní àlàáfíà. Tinubu tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó rí, ó wá bu ẹnu àtẹ́ lu àwọn tó ń fa wàhálà ní ìpínlẹ̀ Èkó tó kí wọ́n ó ti ọwọ́ ọmọ wọn bọ aṣọ nítorí pé ẹgbẹ́ òṣèlú wa kùnà péréte níbi ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Èkó kò ní kí àwọn ènìyàn kí wọ́n máa fa wàhálà. Gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìjọba tiwantiwa, a gbà wípé ènìyàn lè gbórí sókè ní agbègbè kan kó sì tún pàdánù ní agbègbè míì. Nítorí náà ẹ gba àlàáfíà láàyè ní ìpínlẹ̀ Èkó kí kíka èsì ìbò kó lè lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Ẹ̀yin ará ìpínlẹ̀ Èkó ẹ gba àlàáfíà láàyè mìmì kan kò ní mì wá. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló fi dá àwọn ará ìpínlẹ̀ Èkó lójú bẹ́ẹ̀. Ẹ bá tẹ subscribe sí Ọ̀rẹ́ TV kí ẹ lè máa rí àwọn iṣẹ́ tuntun tí a bá gbé jáde. A máa ń ṣiṣẹ́ lórí òṣèlú, eré ìdárayá, àṣà. Ẹ bá tẹ subscribe kí ẹ lè máa rí iṣẹ́ tuntun. Kò ní já owó yín. And help us subscribe to Ọ̀rẹ́ TV so that you can start seeing our works. See you on the other side.